ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé dáadáa ni mo bá yín? Bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n wọ́ Naira Marley lọ sí iwájú ilé onídàájọ́ ní Èkó o. Wọ́n ní ọjọ́ Thursday 30th of this month, èyí tó jẹ́ 30th of November, wọ́n ní wọ́n wọ́ lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì lúlù àti gbájúẹ̀. Wọ́n wọ́ Naira Marley, wọ́n wọ́ lọ síbẹ̀. Wọ́n ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú nílẹ̀ wa ni wọ́n wọ́ Naira Marley, èyí tó jẹ́ Azeez Fashola, lọ sí ilé-ẹjọ́. Economics and Financial Crime Commission àwọn ni wọ́n ń wọ́ lọ síbẹ̀. EFCC àwọn ni wọ́n wọ́ Naira Marley lọ sí ilé-ẹjọ́. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní wọ́n fi ẹ̀sùn ìwà ọ̀daràn, wọ́n ní wọ́n fi kan Naira Marley o. Wọ́n ní ẹlẹ́rìí kan jáde o, ọ̀gbẹ́ni Derrick White. Wọ́n ní wọ́n jáde ní ilé-ẹjọ́ láti ṣe ẹlẹ́rìí. Wọ́n ní wọ́n dẹ̀rìí, wọ́n tako atótónu Naira Marley o. Wọ́n ní wọ́n jáde, wọ́n tako Naira Marley pé lóòótọ́ ní ilé-ẹjọ́ kan tí wọ́n ń pè ní visa, èyí tó jẹ́ pé àwọn èèyàn lè fi gbowó lórí ATM. Wọ́n ní wọ́n gbá Naira Marley lọ́rùn ọwọ́ wípé ó lu jìbìtì lórí ẹ̀rọ téèyàn fi ń gba owó, ìyẹn tó ń jẹ́ ATM. Wọ́n ní gbogbo àwọn ẹrù ọ̀daràn oríṣiríṣi ni wọ́n bá nínú ẹ̀rọ náà, èyí tí wọ́n bá lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ọ̀gbẹ́ni White, wọ́n ní oríṣiríṣi nǹkan ni wọ́n bá lórí kọ̀ǹpútà Naira Marley o, èyí tó jẹ́ pé ó lu òfin ọ̀daràn náà. Wọ́n tẹ̀síwájú wípé oríṣiríṣi nǹkan ni wọ́n bá nínú kọ̀ǹpútà ẹ̀ tí ò bófin mu. Wọ́n ní wọ́n tún bá káàdì kan lọ́wọ́ rẹ̀, èyí tó jẹ́ tiẹ̀, ṣùgbọ́n ó ń lo káàdì yẹn láti fi ṣe jàǹbá àti aburú ni. Agbèfọ́ba abilékọ Bilikisu Ààrẹ tó jẹ́ aṣojú àwọn EFCC, wọ́n sọ̀rọ̀ wípé ìwádìí táwọn ṣe lórí ọ̀rọ̀ yìí pé ọjọ́ ti pẹ́ tí Naira Marley ti wà lórí ọ̀rọ̀ gbájúẹ̀, pé ó ti ń lu jìbìtì tipẹ́, ó ti ń gbá àwọn èèyàn tipẹ́tipẹ́. Wọ́n ní orí ẹ̀rọ kọ̀ǹpútà òun ni ó ti ń ṣe gbájúẹ̀ o, wípé oríṣiríṣi nǹkan ni wọ́n bá lórí ẹ̀rọ kọ̀ǹpútà ẹ̀, èyí tó jẹ́ pé ó lòdì sófin. Wọ́n ní àwọn ẹrù òfin tí àwọn bá nínú kọ̀ǹpútà Naira Marley, wọ́n ní ó fi hàn wípé ó mọ̀ bí káàdì àwọn èèyàn ṣe rí, bóyá owó wà nínú ẹ̀ àbí owó ò sí nínú ẹ̀. Bí wọ́n ṣe wí o, wọ́n ní pé pẹ̀lú gbogbo nǹkan àwọn bá lórí kọ̀ǹpútà ẹ̀, wípé ó máa ń lo káàdì yìí ní orí ATM láti fi gba owó jáde lẹ́yìn ìgbà tí ó bá ti mọ̀ pé owó wà lórí ẹ̀. Lọ́ọ̀yà Ọlálékan Òjó tó ń ṣe amòfin àgbà tó ń ṣojú fún Naira Marley, wọ́n ní ó béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ẹlẹ́rìí àwọn EFCC, èyí tó jẹ́ Derrick White o. Ó béèrè pé ṣé lóòótọ́ ni iléeṣẹ́ visa, ṣé lóòótọ́ ni wọ́n ti gbẹ́sẹ̀ lé káàdì kan tó jẹ́ pé ó wà ní ọwọ́ Naira Marley rí, èyí tó jẹ́ pé ó ń lò tẹ́lẹ̀, pé ṣé wọ́n ti gbẹ́sẹ̀ lé káàdì ẹ̀ rí àbí àwọn káàdì tó wà lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ ní lóòótọ́ ni wọ́n ti gbẹ́sẹ̀ lé káàdì èyí tó ń lò tẹ́lẹ̀ rí. Ọ̀gbẹ́ni Derrick White wọ́n tún sọ wípé nǹkan tí Naira Marley ń lo káàdì ọ̀hún fún tí wọ́n fi gbẹ́sẹ̀ lé òun ni pé ó ń ṣe nǹkan bíi ayédèrú, wípé gbogbo ọ̀nà tó fi ń lo káàdì náà kò dáa, wípé kò bá òfin mu. Adájọ́ sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 6 oṣù kẹta ọdún 1924 ní next year. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ìwà jìbìtì àti ọ̀daràn 11 ni wọ́n fi kan Naira Marley o, èyí tó ń jẹ́ Azeez Fashola. Àjọ EFCC wọ́n fi kan Naira Marley ní ilé-ẹjọ́ èyí tí wọ́n gbé lọ ní Èkó.
ilé-ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́ àìmọye ìgbà ni wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú. Wọ́n nítorí Naira Marley ò yọjú sí ilé-ẹjọ́ nígbà tí wọ́n sún ìgbẹ́jọ́ rẹ̀ tẹ́lẹ̀ síwájú, wọ́n ní ṣe ló sá. Wọ́n ní ìgbà náà wọ́n ló wà ní àhámọ́ àwọn ọlọ́pàá kan ní Èkó, wọ́n ní tí kò dẹ̀ lè yọjú sí ilé-ẹjọ́ nítorí ikú olóògbé Ìléríolúwa tí àwọn èèyàn mọ̀ sí Mohbad. Torí ìgbà yẹn ó yẹ kó lọ sí ilé-ẹjọ́ fún ìwà ọ̀daràn tó fi kọ́ yìí, ṣùgbọ́n ó wà ní ìhàámọ́ nígbà yẹn, kò lè yọjú sí ilé-ẹjọ́ gíga. So nígbà tí wọ́n dẹ̀ ti gba béèlì ẹ̀, ẹ̀yin náà mọ̀ pé béèlì 20 million ni ó san kó tó di pé ó jáde ní ọ̀rọ̀ èyí tí wọ́n fi kàn fún bullying àti assault, èyí tí wọ́n fi pa olóògbé, èyí tí àwọn ọlọ́pàá sọ wípé òun àti ọ̀rẹ́ Sam Larry ṣe. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ ti gba béèlì ẹ̀ ní àwọn EFCC ti fà á wípé ó ní láti yọjú sí ilé-ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn ń sọ wípé orí Mohbad ló mú Naira Marley o, wípé nítorí pé ìgbà tí Mohbad wà láyé kò jẹ́ kó gbádùn ayé ẹ̀, ṣe ni ó ń búlì ọmọ yìí tó ń lù òun àti Sam Larry. Wọ́n ní nísìn, wọ́n ní ọwọ́ ti tẹ̀, wọ́n ní kò lè bọ́ nínú ẹ̀sùn èyí tí wọ́n fi kàn, jìbìtì lúlù àti gbájúẹ̀ èyí tó ń ṣe kiri. Wọ́n ní ọ̀rọ̀ Naira Marley, wọ́n ní kò yà wọ́n lẹ́nu, wọ́n ní nítorí pé ó dúnkòokò mọ́mọ ọlọ́mọ tọ́mọ ọlọ́mọ fi rọ̀rùn alákejì ni. Wọ́n ní ìtorí ẹ̀ ni ó fi jẹ́ pé ní ẹjọ́ ọ̀la ẹ̀sùn ilé-ẹjọ́ òun ló ń bá kiri látìgbà tí wọ́n ti gba béèlì ẹ̀ tí ò rojú, tí ò ráyè. Wọ́n ní orí Mohbad ló mú Naira Marley. Èèyàn lé láti ilé Mashola Gist TV láti mú ọ̀rọ̀ yìí wá. A máa fún yín ní update tá a bá tún gbọ́. Please share this video, like and subscribe. God bless you all.